Masha Allah, má gbé ara léèyàn, ènìyàn lèyàn ó mọ̀ jẹ́, báyé bá ń jáyé báyé ò bá tún ní jáyé mọ́. La tasik bi ahadin illa Allah, tó o bá tiẹ̀ gbé ara lé ẹnìkan má jẹ́ kó jẹ́ ọmọ ànábì Ádámọ̀, jẹ́ kó jẹ́ Ọlọ́run, nítorí wípé aya ń dání, ọkọ ń dání, ẹ̀gbọ́n ń dání, àbúrò ń dání, òbí ń dání, ọmọ ń dání, olùkọ́ ń dání, akẹ́kọ̀ọ́ ń dání. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà t'Ọlọ́run wò yẹn aburú tí wọ́n tọ́jú pamọ́ fún Ànábì ní ìlú Mákà tí à ń bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, Ọlọ́run ní wa iz yamkuru bika alladhina kafaru liyuthbituka aw yaqtuluka aw yukhrijuka wa yamkuruna wa yamkuru Allahu wallahu khayrul makirin. Ọlọ́run níjọ́ kìíní àná tí wọ́n ń dárò wípé àwọn pa ọ́ ni, àwọn ṣe ẹkù sí ìlú yìí, àwọn sì mọ fara ní ọ àbí káwọn lé ọ kúrò nílùú yìí. Ọlọ́run la wá ń wò wọ́n ràn báyìí wípé ṣé báwọn yìí náà ni wọ́n ń ṣe marhaba mọ́ wulẹ̀ mọ́ wúra, ṣé báwọn yìí náà ni wọ́n ń pè ọ ní al-amin, ṣé báwọn yìí náà ni ó fọkàn tán, ṣé báwọn yìí náà lèèyàn rẹ, àwọn náà ni wọ́n wá di ọ̀tá rẹ lónìí. ń túmọ̀ wípé táyé bá ń kí ọ lónìí má gbé ara lé wọn, táyé bá yìn ọ lónìí wọ́n trust wọn, nítorí wípé ọ̀rẹ́ lónìí lè dọ̀tá lọ́la. tó bá wá jẹ́ wípé níjọ́ tá ànábì ń bá wọn ṣe, ànábì gbára lé wọn, ànábì ò gbára lé Ọlọ́run, àwọn ni wọ́n padà tú àṣírí ànábì, ni wọ́n yẹ̀yẹ́ ànábì. ló fi jẹ́ pé níjọ́ tí wọ́n fẹ́ gbógun ti ànábì, oníkálukú wọn bẹ̀rẹ̀ sí ní sọ fún àwọn pé kí ni ìwọ ní tá a fi bàjà, kí ni ìwọ mọ̀ tá a fi bàjà. wọn ò wá rí àṣírí kan, wọn ò rí ọ̀rọ̀ kan, wọn ò rí àlébù kan tó lè fi bá ànábì Muhammad jà. ló fi jẹ́ pé wọ́n ń pawọ́ pé òpìdán ni, wọ́n ń pawọ́ pé wèrè ni, wọ́n ń pawọ́ pé túlétúlé ni. ń túmọ̀ yìí pé tó bá ń bá àwọn èèyàn ṣe lọ́wọ́lọ́wọ́ máa yọ àyè jálẹ̀. ẹlòmíì ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ lé ọ̀tá rẹ̀ lọ́wọ́, tó sì jẹ́ pé òun mọ̀ pé ọ̀rẹ́ mi ni mo jẹ́wọ́ fún, Ọlọ́run nìkan ló lè jọ̀wọ́ fún. nítorí tó bá di lọ́la tó bá dọ̀tá rẹ̀, ẹ̀ṣẹ̀ tí wọ́n jẹ́wọ́ fún, tí wọ́n ti túbá ń bẹ̀ wọ́n, ẹ̀ṣẹ̀ yẹn ni ó padà mọ́ fi bú ọ. ló fi jẹ́ wípé oníláárí kò sẹ́ni tó mọ́la. trust no one. àwọn ẹbí ànábì, àwọn olólùfẹ́ ànábì, àwọn aráalé ànábì wọ́n gbógun ti ànábì nígbà kan rí kó tó wá di pé wọ́n dọ̀rẹ́ ẹ̀ padà. àlékún ìkẹ́ àtìgẹ̀ ọlọ́mọba àṣefà ànábì Muhammad. Qiblatain International Travels and Tours àwọn ni wọ́n gbé wa fún umrah December. wọ́n ní káfílẹ̀ káfi ṣe wá láǹfààní. Ma'as salama wa ilal liqa.